ẹ̀yin tèmi wàhálà ti ṣẹlẹ̀ o. Wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí. Lẹ́gẹ́ Mẹ̀yàmí tí a mọ̀ tó ń ṣe fíìmù yorùbá, ó ti blast arábìnrin tí a mọ̀ sí Hilda Basi tí ó ṣe 25 bags of rice. Ó sì ṣe fún gbogbo àwọn èèyàn wípé kí wọ́n wá láti máa jẹ, ṣùgbọ́n ẹ ó kú mọ̀ bí ọ̀rọ̀ ọmọ Nàìjíríà, púpọ̀ lára ìrẹsì ọ̀hún ni ó bàjẹ́. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí ní Lẹ́gẹ́ Mẹ̀yàmí ó wá sọ̀rọ̀ sí ó blast arábìnrin tí a mọ̀ sí Hilda Basi gidi gan ni. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lẹ́gẹ́ Mẹ̀yàmí tí ó sọ ní inú fídíò yìí. Ó ṣe rice 25 bag of rice, jollof rice. Ó fẹ́ posh, ó wá lọ gbé lọ sẹ́kọ̀ọ́ tẹ̀ kọ́ bẹ́ẹ̀ jẹ́ àwọn island àbí àwọn tẹ́ pé oní fake life ló kún bẹ́ẹ̀. Òfin pa àwọn ẹ̀ máa jáde fẹ́ bẹ́ẹ̀ jẹ rice. Ebi ń pa wọ́n o, bọ̀ wọ́n ní bọ́tà. Ó lọ sájẹ́lógo ní my 12 kọ́ bẹ́ẹ̀ jẹ́, àbí kó dúró sí ẹ̀nà bọ̀ Toyota ń bẹ̀ kọ́ bẹ́ẹ̀ jẹ́, àbí kó lọ Òṣòdì òkè kó gbà kó lọ fún ìjọba lówó kó fún ẹ ní àyè kékeré kan. Ó lọ bú sí, ó láwọn ẹ̀ lọ fẹ́ pọ́s àkíkú rice kékeré kan wọ́n ti bẹ́ẹ̀ jẹ́ tán wọ́n ò tún bú ẹ, wọ́n ní rice tó ṣe ó tún fọ́ àwọn tó lọ gbóúnjẹ fún nìyẹn. Adásí àwọn eléyìí ó ní gbogbo wọn àti ẹnu sí ráìsì àti ẹnu méje ráìsì ó ní fake life ní gbogbo wọn kọ́ọ̀tì ẹjọ́. Ẹ̀yin tèmi, ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí Lẹ́gẹ́ Mẹ̀yàmí sọ nípa Hilda Basi. Ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ó sọ. Kí ni ẹ lérò nípa fídíò yìí? Jẹ́rò pé nǹkan tí Lẹ́gẹ́ Mẹ̀yàmí kan tí ó sọ ó ráìtì àbí kò ráìtì? Nǹkan tí ẹ bá lérò, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire jùgbọ́ àwọn màrí ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.